Faso, coming up every Tuesday evening on Ataishe African TV. Ẹnìkan kì í gbọ́n tán. A ó rí eléyìí nínú ọ̀rọ̀ tí Ifá sọ nínú odù Òdì àti Ògúndá, níbi tí Ifá ti ń bá wa sọ̀rọ̀ tó ti ń sọ fún wa pé fi ọgbọ́n kọ́gbọ́n, fi ìmọ̀ kún mọ̀. Àwọn ló dífá fún alábàáwọn Gàngànmàlè tó lóun ó kọ́gbọ́n lẹ̀ gorí igi lọ. Alábàáwọn ló wò pé òun lòun gbọ́n jù láyé. Kí ló wá kù? Kóun kó gbogbo ọgbọ́n tí ń bẹ nílé ayé, ó bá da gbogbo ẹ̀jọ́, ó bá kó sínú akèrèǹgbè. Ó lóun ó lọ sókọ́ sí orí ọ̀pẹ tó ga fíofío, tẹ́nìkan ò lè débẹ̀, tó jẹ́ pé nígbàkigbà tó bá wo òun lòun ó máa yọ́ fọ́mọ ẹ̀dá tó wọn máa tà fún wọn.